Wallahi mi ẹsẹ̀ náà rí ọ nígbà tí wọ́n pe ọ̀rọ̀ èmi àti Alhaji Akeugba Gold èmi ò tiẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ kan tó le tó wà yẹn ni Alhaji bínú díẹ̀ Alhaji yarí díẹ̀ àwọn bàbá yìí wá tún wá ṣe sùúrù mo wá wo àwọn bàbá yìí pé èèyàn gidi làwọn bàbá yìí o torí wípé èmi Abdulhakeem ọmọ Ahmed Rufai mi èé sẹ̀rẹ̀ rírọ̀ Wallahi mi èé sẹ̀rẹ̀ rírọ̀ bó ṣe yanjú gbogbo dispute tó ní conference yìí Ọlọ́run ò jẹ́ kí ti èmi àti Alhaji Akeugba Gold ó ṣe yanjú mbẹ̀ mi ń dá wàhálà lẹ̀ ní téèyàn bá dálẹ̀ kì í sú mi tó bá jẹ́ wípé lóòótọ́ Alhaji Taofeek Akeugba Gold ò mọ̀ wípé ẹni tí gba Islam pé wọ́n ti sọ kó tó di pé ẹni gba Islam a jẹ́ wípé in that regard Alhaji Akeugba Gold mọ̀ tí ń sọ kì í ṣe èmi Abdulhakeem ọmọ Ahmed Rufai lẹ́nì kó fi pé mò ń bẹ̀rù rẹ́sì ọ̀rọ̀ kan tí mo sọ tó ní nǹkan ṣe pẹ̀lú Alhaji Taofeek Akeugba Gold lórí ọ̀rọ̀ ìsìláàmù Muhyiddini àbí kò ṣe ìsìláàmù rẹ̀ mo fẹ́ rí dírẹ́sì ẹ̀ ẹ rí i pé mo sọ nínú ọ̀rọ̀ kan pé mo wá fẹ́ rí dírẹ́sì ẹ̀ tí mo wá ń gbá ọ̀rọ̀ bọ̀ ẹ wá rí ìdí tí mo fi fẹ́ rí dírẹ́sì ẹ̀ mo fẹ́ clarify káwọn èèyàn mọ stand mi mo fẹ́ clarify káwọn èèyàn mọ stand mi lórí ọ̀rọ̀ pé ká sọ̀rọ̀ ká wá dúró tì í táwọn èèyàn kan wá máa ń rò pé tẹ́ bá ti lè correct ẹnìkan abẹ́ẹ̀pẹ́ nìkan ṣàkíyèsí òun ẹ fẹ́ fi tajà ni ẹ fẹ́ fi hàn ni mo fẹ́ clarify stand mi lórí ẹ̀ ó di mélòó ó di mẹ́rin àbí mẹ́ta ẹlẹ́ẹ̀karùn-ún òun ni pé mo wá fẹ́ enlighten àwọn ọmọ ìyá wa mùsùlùmí mo fẹ́ enlighten wọn àwọn tí wọ́n bá ti mọ̀ tẹ́lẹ̀ kó máa yé wọn àwọn tí wọ́n bá ti mọ̀ tẹ́lẹ̀ kó máa jálèkún yíyé mo fẹ́ enlighten wọn lórí ọ̀rọ̀ pé nǹkan ṣẹlẹ̀ láàrin ara ẹni a máa wá sáré sọ pé kóòtù là ń lọ léè tó túmọ̀ sí pé ṣé kóòtù ń bẹ nínú tí wọ́n máa fi dẹ́rù báyàn àbí kóòtù ò sínú tí wọ́n máa fi dẹ́rù báyàn tó bá jẹ́ pé ó yẹ kí wọ́n lè fi kóòtù dẹ́rù báyàn irú àwọn ọ̀ràn wo ni wọ́n fi máa fi kóòtù dẹ́rù báyàn kì í ṣe èmi Abdulhakeem ọmọ Ahmed Rufai lẹ́nì kó fi pé mò ń bẹ̀rù èèyàn but ẹni tó bá ṣàkíyèsí ọ̀rọ̀ Onímúyìdínì dé yẹn ẹni tó bá mọnú rò dáadáa tó bá lọ wo prógráàmù mi yẹn yóò rí wípé Alhaji Taofeek Akeugba Gold mi ò kọrúkọ wọn sórí topic débi pé ẹnìkan yóò wá lè sọ pé mo fẹ́ fi wọ́n hàn ẹni tó bá gbọ́ prógráàmù mi yẹn yóò yà jẹ́ àwọn tó jẹ́ wípé wọ́n wulẹ̀ má gbọ́ prógráàmù wa tẹ́lẹ̀ torí pé àkọ caption káwá fọ́kọ wọn sí débi pé àwọn èèyàn wulẹ̀ ti dúró dè àtẹ́lẹ̀ láì tí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ́nìkan wà á tírèsì yẹn lọ bíi pé Mudiru Ajigini fẹ́ fi Alhaji Taofeek Akeugba Gold òun náà fẹ́ fi gé èèyàn tó bá yẹ pé àwọn èèyàn mọnú rò dáadáa tí wọ́n bá wá mọ̀ ọ́n rò tó bá mo pè wọ́n ṣàkíyèsí pé kán lọ wo lecture yẹn mi ò kọ́kọ́ Alhaji Taofeek Akeugba Gold sínú caption mi débi pé ẹnìkan ó lè wá rò pé mo fẹ́ fi wọ́n jẹ́ èèyàn nínú ẹlẹ́ẹ̀kejì ni pé tẹ́nìkan bá sọ fún Alhaji Taofeek Akeugba Gold gan fúnra wọn pé Mudiru dákọ yín torí pé ó fẹ́ fi yín òun náà fẹ́ fi yín hàn nínú ayé ó dá mi lójú páwọn gangan wọ́n sọ fúnrú ẹni bẹ́ẹ̀ pé rárá o kí Mudiru ọ̀dàkọ mi kọ́ ni ó fi ṣẹ̀ṣẹ̀ hàn láyé o torí pé ńgbà tí ò tí ì sí social media láyé tí ò tí ì social media báyìí láyé pé wọ́n fi ń gbé wáàsí wọ́n ti pé èmi àti wọn pọ̀ ní wáàsí rí tí wọ́n ṣe pósítà wa ní Bódìjà kò yẹ sáyé social media kankan
tèmi àti ẹnjọ́ jẹ́ guest lecturer fún prógráàmù yẹn ní Bódìjà lọ́dún tó ti pẹ́ tí ò tí ì sí pé àwọn èèyàn ń ṣe wáàsí lórí social media. So in tí ọba fi di pé wọ́n jọ ń gbé aṣẹ́gbẹ̀ ara wa báyẹn ó yẹ kí àwọn èèyàn lè ronú pé kí n tiẹ̀ dákọ wọn gan ìyẹn kọ́ ni èmi ò fi ṣẹ̀ṣẹ̀ hàn. Gbọ́sẹ́ adúpẹ́ lọ́dọ̀ Allah mi ò kọ́kọ́ wọn kò sókọ wọn nínú topic ní caption yẹn. So àwọn tó gbọ́ lecture yẹn àwọn tí wọ́n wulẹ̀ máa fẹ́ gbọ́ lecture wa náà ni. Ẹlẹ́ẹ̀kẹta téèyàn fi mọ̀ yìí pé mi ò mí ní evil kankan bí ti wù ọ́ mọ́ pẹ̀lú Alhaji Akeugba Gold ní ike ìparí hútúbà ni mo tó sọ̀rọ̀ yẹn. Kí lọ̀rọ̀ náà? Èyí tí mo sọ ni pé Alhaji Akeugba Gold sọ pé àwọn àfáwọn náà ń sọ wípé ọ̀rọ̀ ẹ̀sìn lọ̀rọ̀ Muyideen. Ẹ̀sìn wo lọ́rọ̀ wà lára Muyideen? Ọ̀rọ̀ yẹn wá ká mi lára. Mo wá ní ẹ̀sìn wo ló wà lára Muyideen ní báwo. Ẹ rí i pé èmi ò kí ń gbé fídíò ọ̀rọ̀ téèyàn bá sọ wá màá kàn mú màá dẹ̀ sọ àwọn èèyàn kú gbọ́. In tó fà á tí mo fi sọ̀rọ̀ yẹn ni wípé tó bá lọ jẹ́ wípé èèyàn bá mọ̀ pé ẹnìkan ti gba Islam tó wá ní ẹni yẹn tó wá kọ̀ndẹ́mù Islam yẹn irọ́ ọ̀rọ̀ yẹn ò lọ nínú Islamic law nínú Sharia Islam. Mo dẹ̀ mú ẹ̀rí méjì tó tóbi wá. Later on mo wá padà gbọ́ wípé Alhaji Akeugba Gold ti sọ ọ̀rọ̀ yẹn sí Muyideen kó tó di pé ó gba Islam. Wọ́n ní wọ́n ti sọ kó tó di pé ó gba Islam. Ṣùgbọ́n ìgbà tèmi rí sí tèmi gbọ́ sí gbogbo ìgbà tọ́rọ̀ ń jà rẹ̀rìn náà ni. Nígbà tí wọ́n ti fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ pé Alhaji Taofeek Akeugba Gold ò mọ̀ wípé ẹni tí gba Islam pé wọ́n ti sọ kó tó di pé ẹni gba Islam a jẹ́ wípé in that regard Alhaji Akeugba Gold mọ̀ tí ń sọ kó sì má padà sí ẹlẹ́nu mọ́. A jẹ́ wípé ẹ̀sìn wà lára tiwọn náà in that regard. Alhamdulillah. Mo rò pé ó ti yé gbogbo wa. Tó bá jẹ́ wípé lóòótọ́ ni Alhaji Akeugba Gold ní ẹ ti sọ̀rọ̀ yẹn ṣáájú tèmi ó tó gbọ́ tí wọ́n fi wá lè rí àwíjàre pé àwọn ti sọ bẹ́ẹ̀ ṣáájú ṣe bí Muyideen yìí kìí ṣe mùsùlùmí tẹ́lẹ̀ nígbà tó ti lọ di Christian làlájì fi sọ bẹ́ẹ̀ tó wá jẹ́ wípé ìgbà tèmi gbọ́ sí ó ti gba Islam nígbà tèmi gbọ́ sí tèmi gbọ́rọ̀ yẹn sí. A jẹ́ wípé in that regard tí mo sọ ńgbà náà pé Alhaji Akeugba Gold ọmọ tí ń sọ in that regard ọ̀rọ̀ yẹn padà sí wọn lẹ́nu. A jẹ́ wípé in that regard tó jẹ́ pé Alhaji Akeugba Gold wọ́n ti sọ̀rọ̀ yẹn kí Muyideen ò tó gba Islam. A jẹ́ wípé in that regard Alhaji Akeugba Gold ọmọ tí ń sọ ó sì má padà sí ẹ lẹ́nu mọ́. Mo tó wá sọ wípé ẹ̀sìn wo ní bẹ lára tiwọn náà. Ìyí tí mo fi ní ẹ̀sìn wo ní bẹ lára tàwọn náà ni wípé mùsùlùmí ò gbọ́dọ̀ kọ̀ndẹ́mù mùsùlùmí. Tó wáyé pé èèyàn bá ti mọ̀ pé ní ó ti da Islam téèyàn wá kọ̀ndẹ́mù ẹ̀sìn òye ẹni o. Ṣùgbọ́n nítorí pé wọ́n ti padà fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ wípé Alhaji Akeugba Gold wọ́n ti sọ̀rọ̀ yẹn kí Muyideen ò tó gba Islam. Islam wà lára wọn. Mo rò pé tí mo sọnù. Mo fi Ọlọ́run ọba búra lórí tí mo ń sọ yìí. Alhaji wa àfáà mi Sheikh Ibrahim a lè ṣe àwọn ni wọ́n jẹ́ mọ̀ pé wọ́n mọ̀ ní Alhaji Akeugba Gold ti sọ̀rọ̀ yẹn ṣáájú kí Muyideen ò tó gba Islam. Àwọn náà sọ bẹ́ẹ̀ fún mi wallahi alazim ọ̀fọlọ́mbúra. Gbogbo àwọn tẹ́lẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ mi ò gbọ́ ọ̀rọ̀ ẹnì kankan torí wípé mi ò ṣe threatening wallahi alazim mo tún fọlọ́wọ́ ọba tó ní mi mo fi búra. Mi ò ṣe threatening. Mi ti ẹ̀ ní down. Mi ti ẹ̀ ní gbọ́. Mi ti ẹ̀ ní wò tẹ́yìn bá ń threatening mi. Because mo dá threatening mọ̀. Mo dá tẹ́yìn bá kàn ń janu mọ̀. Mo dá tẹ́yìn bá kàn ń bragado mo dá mọ̀.
éèjì mi ó ti dá gbogbo nǹkan yẹn mọ̀, ẹ̀kọ́ tí mo kọ́ ó ti dá gbogbo nǹkan yẹn mọ̀, ìrírí mi nínú ayé ó ti dá gbogbo nǹkan yẹn mọ̀. So kò ń ṣe pé èèyàn àmọ́ threatening ni ó wà dẹ́rùbà mi, no. Ṣùgbọ́n àlùfáà wa Sheikh Ibrahim a lè ṣe àwọn méjì ń padà mọ̀ pé àwọn gbọ́ prógráàmù kan o tẹ́ni yẹn fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ wípé Alhaji Akeugba Gold wọ́n ti sọ̀rọ̀ yẹn pé ẹ̀sìn wo níbẹ̀ lára Muyideen, àwọn àfáà wo náà ń sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn lọ̀rọ̀ Muyideen ó tó di pé Muyideen gba Islam. Alhamdulillah, tó bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ tí mùsùlùmí ò sì lọ́rọ̀ sọ pé tó bá jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ti lè mú excuse wá ojú tó jẹ́rọ mùsùlùmí máa gba excuse ni, and that is why we are Muslims. That is why we are tí èèyàn bá ti mú excuse wá fún ọ, excuse yẹn ó jẹ́ níwo kò jẹ́ níwo ṣiṣẹ́ tó excuse yẹn. Ẹ rí i pé Yorùbá náà sì máa sọ wípé ẹni tó bú ọba lẹ́yìn tó bá ti ṣẹ́ kò bú ọba náà nìyẹn. Ọ̀rọ̀ yẹn èé sọ̀rọ̀ ojo, ọ̀rọ̀ pé ẹ gbà láfíà láàyè ni. Alhaji wa Ibrahim a lè ṣe àwọn náà jẹ́ mọ̀ wípé àwọn gbọ́ wípé Alhaji Akeugba Gold ti sọ ọ̀rọ̀ yẹn sí Muyideen ṣáájú kí kó tó gba Islam o. But mo fọlọ́wọ́n bá búra fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi káàkiri ayé, wàlọ́hì tí n bá mọ̀ bẹ́ẹ̀ ni wàlọ́hì ìní sọ̀rọ̀ yẹn. Torí pé èmi ò ń báyàn jà, èmi ò ń báyàn fa wàhálà, bọ̀tẹ́ ìbá dá wàhálà alẹ́ kì í sú mi, ìsìnà tẹ́yẹ̀ máa halẹ̀ mọ́ láyé. Ànẹ́bí ò sọ pé ìntànẹ́bí sọ ni pé ká má jẹ́ ẹni tí ó máa dá wàhálà alẹ́. Kò sọ pé tí wọ́n bá dá wàhálà alẹ́ tí wọ́n wá fẹ́ kìbọ̀ àlọ́rùn ká gbọ́rùn dúró wọn ò kí wàhálà bọ̀ àlọ́rùn. So mi ń dá wàhálà alẹ́ ni tẹ́yẹ̀ bá dá alẹ́ kì í sú mi. Nígbà tí wọ́n pe ọ̀rọ̀ èmi àti Alhaji Akeugba Gold, èmi ò tiẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ kan tó le tó wà yẹn ni. Alhaji bínú díẹ̀, Alhaji yarí díẹ̀. Àwọn bàbá yìí wá tún wá ṣe sùúrù. Mo wá wo àwọn bàbá yìí pé èèyàn gidi làwọn bàbá yìí o. Torí wípé èmi Abdulhakeem ọmọ Ahmed Rufai mi èé ṣẹran rírọ̀. Mo tún fi Ọlọ́run búra mi èé ṣe ẹran rírọ̀. Mi ì ṣe dúnkokò mọ́, mi ì ṣe halẹ̀ mọ́, mi ì ṣẹran rírọ̀. Wallahi mi ì ṣẹran rírọ̀. Àwọn tó bí mi àtàwọn tó kọ́ mi jagunjagun ni wọ́n láyé. Ọlọ́run sì ṣe mí ní dáhàwá wọn, mi ì ṣẹran rírọ̀. Ṣùgbọ́n yìí tí mo fi mọ̀ pé unity wá rọrùn. Kò yẹ káwọn bàbá yìí ó lè sọ tí wọ́n sọ fún mi. Kò yẹ wọ́n lè sọ fún mi pé kí n rìdírẹ́sì ọ̀rọ̀ yìí. Kò yẹ kí wọ́n lè ṣe tí wọ́n ṣe f'Alhaji Akeugba Gold náà tí ì bá ṣe fáwọn bàbá yìí wọ́n fún wa ní impression pé unity wà lóòótọ́ tí ò ní jẹ́ unity rádaràda. Unity ó fò tẹ́ ẹ wọ̀ láṣọ ẹ̀wù tẹ́ ẹ wọ̀ láṣọ ẹ̀sìn. Kí làwọn bàbá yìí ṣe? Bọ́n ṣe yanjú gbogbo dispute tó ní conference yìí. Ọlọ́run ò jẹ́ kí ti èmi àti Alhaji Akeugba Gold ó ṣe yanjú ń bẹ̀. Kò ṣe yanjú ń bẹ̀. Ìgbà tí ó wá ṣe yanjú ń bẹ̀ yẹn, ìkẹ́kẹ́nu wa ẹ̀ ṣe direct ọmọ àwọn bàbá yìí. Àìṣe biological son wọn. Àìṣe biological children fún wọn. Táwọn bàbá yìí bá ṣe àgbáre, àwọn Alhaji Isa Akindele, bàbá wa Lágbéni, bàbá wa Eléyèrin, bàbá wa Dr. Bari Adétúnjí, Professor Kéké Ọlọ́ṣọ́, Professor Rájí, Dr. Ibrahim Adélani, Dr. Mansur Abdulsalam, Dr. Musa Lóngbìjà. Táwọn bàbá yìí tí wọ́n bá ṣe èèyàn rẹ̀ in tí ó ṣẹlẹ̀ níbẹ̀ ó yẹ kó pé tọ̀ ẹ lọ máa yanjú ọ̀rọ̀ ara yín. Àwọn bàbá yìí wọ́n wá mú mi rántí, wọ́n dẹ̀ mú mi dúpẹ́ pé mo ń lọ study law. Ẹ̀yin èèyàn ẹ má máa gbà wípé wọ́n ń fi kóòtù dẹ́rù báyìí mọ́. Yes, nínú purposes tí court fẹ́ serve ìdẹ́rùbà náà ni.
kóòtù ìdẹ́rùbà ni ṣùgbọ́n ìdẹ́rùbà tó jẹ́ pé justification wà ń bẹ̀ ni bó ṣe jẹ́ pé wọn ò fi ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì náà dẹ́rùbà yàn kó wá jẹ́ tọ̀nà òdì ìdẹ́rùbà tí wọ́n bá ń fi àyà Quran àti hadith ànábì dẹ́rùbà yàn justification wà fún bẹ́ẹ̀ náà ni justification wà fún ọ̀rọ̀ pé àgbẹ̀ ọlọ kóòtù mo ti náwó lálá kò sí tí ìlé náà kóòtù bẹ́ẹ̀ kọ́ ni kóòtù rí kò sí tí ìdá kò sí tí ìdá ìntọ́ ọ̀dà lọ́dà ẹlòmíì náà dà tàn míì kò sẹ́ńtì mọ̀ ẹni tó ọmọ lọ́mọ ẹlòmíì náà mẹlòmíì kò sí etí ìní lọ́wọ́ ìntọ́ onílọ́lọ́mọ ẹlòmíì náà ní nǹkan míì lọ́wọ́ owó o lè jẹ́ dàrẹ́ẹ̀tì o lè má jẹ́ dàrẹ́ẹ̀tì ìwọ lè lówó nú àkáǹtì rẹ pé owó rẹ̀ tánà ẹlòmíì ò lówó nú àkáǹtì rẹ ṣùgbọ́n bọ́wọ́ bá kan ọ̀rọ̀ owó àwọn tí ó dìde pé owó rẹ̀ wọ́n wà ẹ gbọ́ abèlè ń tàṣe abèlè ń bóró àwọn bàbá wa yìí wọ́n wá fẹ́ lo reconciliation wípé Mùdírù Ajígini rèé Alhaji Akéwùgbà Góòlù rèé ọ̀yá ẹ jẹ́ kí abáwọn méjì sọ Ọlọ́run òjò ṣeéṣe for a reason or the other àwọn bàbá tó wá lọ lo conciliation Ibrahim àwọn bàbá tó wá lo conciliation yẹn wọn ò ní pé àwọn méjèèjì jókòó mọ́ tí wọ́n bá ti rí i pé nǹkan gbóná lọ́wọ́ wọ́n wá lọ bá A lọ́tọ̀ wọ́n lọ bá B lọ́tọ̀ àwọn bàbá tí mò ń sọ yìí oníkéwú ni wọ́n o ní Islamic law ni wọ́n o wọ́n wá ń lọ lo Islamic law wọn láwùjọ bí tó jẹ́ pé law tí wọ́n ní ká lò ní constitution Nàìjíríà torí pé Islamic law náà ni law tó bá orílẹ̀ ayé mu ó dẹ̀ wá lọ ṣe déédéé in tí common law gbé kalẹ̀ àwọn kan wọ́n pè mí lọ́tọ̀ wàláì làzim àwọn bàbá yìí bí wọ́n ṣe dàgbà tó ṣẹ́jọ́ ní mímọ̀ tó wọ́n tún wá lọ́dọ̀ Alhaji Akéwùgbà Góòlù lọ́tọ̀ ẹ dákun jẹ̀mọ́ tí n bá wá ní mi ìhóòdì ẹnìkan kan ní apology sáwọn bàbá yìí gan òtò kún ó dúró báyìí kún wọ́n sọ fún mi pé bí n bá tiẹ̀ jàre gan pé àmọ̀pọ̀ jàre kọ́rọ̀ ò lè yanjú sọ̀kalẹ̀ lórí ààrẹ rẹ kí wá nìtumọ̀ kéwú tí mo ní mo ké kí nìtumọ̀ ànábì tí mo ní mò ń tẹ̀lé kò lè lé fún mi kankan torí pé mo rí wàhálà táwọn bàbá yìí ṣe ẹni ẹlẹ́ẹ̀kejì mo rí pé àwọn bàbá yìí ní ẹjẹ ń gbọ́ yé pé unity tí ọ̀dà tá à ń gbọ́ tẹ́lẹ̀ àṣẹ unity possible lóòótọ́ tó bá jẹ́ pé ìkìláṣù wà ń bẹ̀ tó bá jẹ́ sincere unity bíi tàwọn bàbá yìí àwọn bàbá yìí aago 2 òru ni ẹ ń sùn látàárọ̀ tí a bá ti bẹ̀rẹ̀ aago 2 aago 3 òru lórí pé wọ́n fẹ́ yanjú ọ̀rọ̀ láàrin gbogbo mùsùlùmí that is unity sincere unity àwọn bàbá iṣẹ́ bàbá eléyé erin bàbá àmọ̀wó alága Alhaji Kúnlé Sanni bàbá wa Dr. Bari bàbá wa Imam Ansarudeen bàbá wa Isa Akíndélé Professor Raji wọ́n ta àsìkò oorun wọ́n lọ kírun 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 wọ́n tún padà sídìí ẹjọ́ wọ́n dẹ̀ yanjú gbogbo ọ̀rọ̀ tó lè dá Umaru àwọn ní ajé mọ̀ pé unity possible ẹ wá sọ fún mi jẹ̀mọ́ bó ti wá wù kí n rò pé mo le tó bó ti wá wù kí n rò pé mo jàre tó bó ti wá wù kí n rò pé ẹnu mi ká ọ̀rọ̀ tó bó ti wù kí n rò pé mo lówó tèmi náà lè fi ṣẹjọ́ tó bó ti wù kí n rò pé Ọlọ́run fún mi láwọn èèyàn tèmi náà lè fi ṣẹjọ́ tó tírú àwọn bàbá ilé ìbá dìde tí dìde tí ẹ dìde tó bá ẹ̀sìn mu tí ẹ̀sìn tí mo máa ń pa ẹ̀ tí dìde tí ẹ dìde tó bá ìmọ̀ òfin tí mo ṣẹ̀ṣẹ̀ ń kọ́ ń pa ẹ̀ kọ́lọ́ jẹ́mi náà láṣeyọrí àti gbogbo àwọn tá a jọ ń kọ́ tó bá mu ta wá lè mi tí màá sọ wípé mi ò ní lè redress ni mo fi redress ọ̀rọ̀ ń pé tọ̀ ọ̀rọ̀ ti clear sí mi ò wípé Alhaji Akéwùgbà Gold wọn ò mọ̀ wípé Muyideen ti gba Islam wọ́n ti sọ wọ́n ní wọ́n ti sọ kó tó di pé Muyideen gba Islam tó bá yẹ pé kí Muyideen tó gba Islam ni ẹ ti sọ lóòótọ́ ó ṣe rí yẹn ọ̀rọ̀ yẹn ó má padà sí wọn lẹ́nu ká tú dànù padà kí a sì clear rẹ̀ wípé wọ́n mọ̀ tí ń ṣe in that regard
tí mo sọ náà ní pé wọn àmọ́ ń tẹ́ ń ṣe wọ́n padà sí ẹlẹ́nu ẹ̀sùn wọn làwọn náà mọ̀ so mẹ́tẹ̀ẹ̀ta náà kọ́ mọ́ padà sí ẹlẹ́nu mọ́ ká tú dànù padà in that regard wọ́n máa ń tẹ́ ń sọ wọ́n máa ń tẹ́ ń ṣe in that regard ẹ̀sìn bẹ lára wọn so ṣùgbọ́n èyí èèyàn gbọ́ wàhálà táwọn bàbá yìí ń ṣe òun nìyẹn àwọn bàbá yìí já mọ̀ pé unity is achievable wọ́n lo reconciliation kò mú wọ́n wá lo conciliation yẹn ó pe party A lọ́tọ̀ ó pe party B lọ́tọ̀ àwọn bàbá yìí dẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n pe èmi lọ́tọ̀ èmi wà ní conference èmi ò kú ń bẹ̀ until tá a parí conference lọ́jọ́ Monday I happened to be one of ẹni tó pẹ́ kó tó kú ń bẹ̀ gan mo gbàbẹ̀ kúrò lọ sí class ni torí pé mo rí pé ń tẹ́ ń ṣe yìí ó meaningful unity ni lóòótọ́ ó ti dá ìròrí wa tá a fi rò pé unity ò lè ṣeéṣe jọ unity irọ́ táwọn èèyàn kàn ń láwọn ń ṣe unity original rèé kan sincere unity rèé authentic unity rèé original unity rèé pure unity rèé true unity lélẹ́yìí so wọ́n wá lo conciliation yẹn wọ́n lọ bá Alhaji Akeugba Gold lọ́tọ̀ ìmí ò mọ̀ tẹ́ bá wọn sọ wọ́n wá bèmí náà lọ́tọ̀ Alhaji Akeugba Gold náà mọ̀ tẹ́ bèmí náà sọ so àbájáde wàhálà táwọn bàbá yìí ṣe tó bẹ́sìn mu tí mo mọ̀ ń pẹ̀ tó bá ìmọ̀ òfin tí mo ń lọ ọkọ́ tó bá mu òun ni mo wá ṣe yìí o láti redress